olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àtẹ̀dá láṣẹ Èdùmàrè. Àwọn àgbàlagbà wọ́n ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kọ́jọ́ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè hámọ́ lọ́rẹ ò hámọ́ bọ̀rẹ̀ torí pé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fínní ládẹ́ tó kò ìmọ̀bọ̀. Àwa àti yín hámọ́ lọ́rẹ hámọ́ bọ̀rẹ̀ ò, àwọn ajogun wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, a fẹ́ mẹ́nu bà àwọn awuyewuye eléyìí tí ó súyọ lórí sísọdòfin láti jẹ́ pé kí Sultan tìlú Sokoto àti kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọọ̀ni Ilé-Ifẹ̀ kí wọ́n jẹ́ alága permanent chairman, alága títí láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé a ti mú wá fún yín wípé wọ́n ti ń jíròrò lórí rẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, tó sì jẹ́ pé ó ti dé abala ìkejì second reading, tó túmọ̀ sí pé tí ó bá ti wọ third reading tí àwọn ilé ìgbìmọ̀ asòfin nílá àti kékeré, ìyẹn senate àti rep, tí wọ́n bá ti fọwọ́ sí i, tí wọ́n bá ti parí ìjíròrò lórí rẹ̀, ó ní wọ́n ó gbé lọ sí ọ̀dọ̀ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí ààrẹ ó buwọ́lù tí yóò sì dòfin, tí yóò jẹ́ wípé Sultan tìlú Sokoto àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ni wọ́n máa jẹ́ bí alága títí láéláé ní ìgbìmọ̀ lọ́balọ́ba ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pè ní Nigeria Council of Traditional Rulers. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́, ó ní wọ́n jáde tí wọ́n kọ ìwé ẹ̀sùn ṣe petition tí wọ́n kọ lórí ìgbésẹ̀ yẹn wípé kò yẹ kó jẹ́ pé Ọ̀ọ̀nìrìṣà ní pẹ̀lú Sultan tìlú Sokoto ni yóò wá jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba permanent chairman. Wọ́n mú oríṣiríṣi ẹ̀rí wá wípé Aláàfin tìlú Ọ̀yọ́ ni ló yẹ kó jẹ́ alága títí láéláé pẹ̀lú Sultan tìlú Sokoto gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Ibẹ̀ yẹn kan kọ́ ni mo wá ń lọ. Ibi tí mò ń lọ ni wípé láìpẹ́ yìí náà tó ní àtúnrí ìròyìn tó jáde láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan ní Benin tí wọ́n pera wọn ní Ọ̀gbáka Edo Group ni wọ́n pera wọn, tí àwọn náà jáde tí wọ́n ní àwọn ò faramọ́ o, àwọn ọ̀gbà kọjá pé Sultan tìlú Sokoto àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ nìkan ni yóò jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà, nígbà tó jẹ́ pé kì í ṣe Haúsá, ẹ̀yà Haúsá kì í ṣe ẹ̀yà Yorùbá nìkan ní ń bẹ ní orílẹ̀‐èdè Nàìjíríà, pé àyìnbó náà fẹ́ fi àwọn sí tó fi wá jẹ́ pé Sultan tìlú Sokoto láti ilẹ̀ Haúsá, Ọ̀ọ̀nìrìṣà láti ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n wà máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà, pé ṣé Benin ṣé kìí sára orílẹ̀‐èdè Nàìjíríà ni ó wà ní. Wọ́n kọ oríṣiríṣi ọ̀rọ̀ láti fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. Wọ́n wá ní tí wọ́n bá fẹ́ ṣe dáa, tí àbá yẹn bá fẹ́ pé kó tó dòfin,
pé ó yẹ kí ọba of Benin kó nà jẹ́ ẹlẹ́ẹ̀kẹta kó sì kẹta Sultan tìlú Sokoto àti Ọọ̀ni tilé Ifẹ̀ kó jẹ́ pé Sultan tìlú Sokoto Ọọ̀ni tilé Ifẹ̀ àti ọba of Benin ó ní wọ́n máa jẹ́ bí alága títí láéláé permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn èèyàn tí wọ́n ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n ti fi ṣọwọ́ sí wa lórí ohun tí àwọn ẹgbẹ́ yẹn sọ, ìyẹn ẹgbẹ́ tí wọ́n pe orúkọ ara wọn ní Ọ̀gbáka Edo. Kí wá ní àwọn èèyàn wí, kí ni àwọn èèyàn sọ? Mr. Adébáyọ̀ Bello àwọn ní even if the chairmanship is going to be rotational, it can only be between the three major ethnic groups in Nigeria, which includes Ooni of Ife, Sultan of Sokoto, and Ohanaeze Ndigbo, but it can never go down to the level of Oba of Benin. Therefore, the rest of them should go and sit down. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Adébáyọ̀ Bello nìyẹn. Godwin Ọlágbáyé àwọn ní wetin concern Oba of Benin in this affair, níbo ni Ohanaeze Ndigbo wá wà, gẹ́gẹ́ bí wọ́n ti sọ tiwọn nìyẹn. Prince Joshua Tóyọ̀sí àwọn ní wetin relate traditional leader with religion leader, Sultan should enter meeting with bishops torí pé olórí ẹ̀sìn ni Sultan Sultan sì ni okay. Tony Talkative àwọn ní and who represent the Igbos. Bishop Ọládélé àwọn ní where are other royal fathers, na only these two tribes we get this country. Lágbára o. Ọmọ ìbílẹ̀ àwọn ní it is only the south opposes the development of sultanas. Why? In the north it is not an issue. Okay o. Fidelis Ogboni àwọn ní what a law, national body of traditional rulers, another court in the making. Osage àwọn ní every effort by this government to undermine and denigrate the royal stool of the Benin Kingdom will be highly resisted. Okay. Benin Kingdom exists before Nigeria was conceived. He who has ears let him hear. Okay o. Ṣé ti ń gbọ́ wọn ọ̀rọ̀? Justice Udengbu àwọn ní how can both Sultan of Sokoto and Ooni of Ife be permanent of life chairman and vice? Are we from the same tribe? What make them qualified than others? Is it education? Moreover, Sultan is not a traditional ruler but a religion leader. Mr. President, don't off Nigeria to northwest because you are looking for second term. It will not work. It is not only Fulanis and Yorubas that are in this country. We have the great men like Oba of Benin Kingdom, Obi of Onisha, Obong of Calabar, etc. Why these two men? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Justice nìyẹn. Tranquility Ọmọníyì àwọn ní so tomorrow one idiot in north will decide who will be king in my town in east or remove me as king. Never. Okay. Tech Ọládùnsí àwọn ní the Sultan is a religion leader and not traditional ruler, therefore can't rule Christian tribes, especially we the TV Kingdom cannot ever subject to any emir or sultan. Ọlátúnjí Timothy àwọn ní Sultan has always been the permanent chairman as he has no opposition from the north and also enjoy huge fellowship from the south. Maxwell
Ayandele, àwọn ní I think as a country we are not ready for growth and development yet. I am realizing that there are two forces in this country. The force of dominance, the core objective which is to have a part of the country dominate the others. The force of the masses, the objective which is to maximize welfare of all. The politicians are almost all the time busy with the power play, trying to either exert the dominance or oppose it. Hence, they neglect the most important part for which they are elected. No wonder we keep hearing comments like the regional agenda. During the election, there is no national agenda. There is no Nigeria agenda. No wonder our National Assembly members keep pushing bills that are pro-dominance force rather than pro-masses force. Now, it looks like some traditional leaders are losing relevance in their domain and what new stuff to exactly their domineering taste. Let each tradition strive in its domain. The bill is not necessary and certainly not important at this time around as Nigeria concerned. Afolabi Awe, àwọn ní all the followers of Tinubu should please advise President Bola Ahmed Tinubu to step down the bill. Even within the Southwest, it will count against him. Traditional councils are better managed at the state and local government levels. The constitution may be amended to allow for representation in the Legislative Council of Local Government. Tẹ́yìn náà ti ń gbọ́ àwọn ìwòye àwọn èèyàn táwọn èèyàn mú wá, mo sì mọ̀ pé ó ń yé yín bí mo ṣe mú wá yẹn. Ẹ̀yin náà já mọ́ ìwòye àti èrò tí yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ jẹ́ ká mọ̀ kí ni ìwòye àti èrò tí yín gan nípa ìwé àbádòfin yìí láti jẹ́ pé kí Sultan tìlú Sokoto àti kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ kí wọ́n jẹ́ alága permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn kan ló dáa, àwọn kan ní ọ̀dà, àwọn kan ló yẹ kí ilẹ̀ Ìgbò káwọn náà ní aṣojú, kí ọba tiwọn náà kó wà lára àwọn ọba tí wọ́n mọ̀ jẹ́ permanent chairman, torí pé a ti rí Sultan ti láti ilẹ̀ Haúsá, a ti rí Ọọ̀ni tilé Ifẹ̀ láti ilẹ̀ Yorùbá. Bó wá ní ilẹ̀ Ìgbò wà sáwọn ò sí ní ara orílẹ̀-èdè Nàìjíríà ni àbí bóò ni tí wọ́n ṣe jẹ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ. Àwọn méjì sọ wípé bí bíìlì yẹn ṣe wà ó bá ṣe ń treat ẹ pé náà ló dáa. Òfin ẹ jẹ́ ká mọ èrò àti òye tiyín, torí pé ìwòye kí papọ̀, èrò kí papọ̀, a kì í ronú bákan náà. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀, la fi máa ń gbé ọ̀rọ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Ohun tí ọjẹ́ bí èrò àti ìwòye àwọn kan òun náà lẹ ti gbọ́ tí a mú wá yẹn. Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Pàápàá jùlọ bí ó tún ṣe wá jẹ́ pé a tún rí àwọn èèyàn láti ilẹ̀ Yorùbá wá ń bí táwọn náà sọ tán tó ń tako yíyan kábíyèsí Ọọ̀ni ilé Ifẹ̀, Ọọ̀ni ìrìṣà gẹ́gẹ́ bí ẹni tí yóò kún Sultan tìlú Sokoto gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba permanent chairman àwọn lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Sẹ́ẹ̀rí pé ìyẹn tún kọni lóminú, ó tún ṣe ní kàyéfì. Ẹ jẹ́ á mọ èrò àti òye tiyín láì comment nísàlẹ̀ fídíò yìí, kẹ́ ẹ sì bá ní pín, kẹ́ ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa o, lágbára Adẹ́dàá láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.